àpò. Ọlọ́run tó ń dẹ́bí ẹdun tó ń rọ̀ bí òwe. Àgbàlá rẹ̀ kìkì ni. Ọlọ́run wọ láṣọ, ògo láṣọ ìlékè. Ìjì ló kò lẹ́ṣin, Ọlọ́run ìyanu. Ọlọ́run tó ń dẹ́bí ẹdun tó ń rọ̀ bí òwe. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọlọ́run aṣẹ̀dá mo tún ṣe kábíyèsí lákọ̀tún. Láṣọ ìlékè. Bá mi. Kò lẹ́ṣin, Ọlọ́run ìyanu. Olùtọ́jú mi. Ọ̀pá kò tẹ̀lé ìrìn àjò. Èmi Babátúndé ọmọ Balógun kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọlọ́run aṣẹ̀dá mo bá búrúbúrúbúrú mo pàgọ́ mọ́ o. Ìyẹn lórí ètò ìlera lọ́rọ̀. Kábíyèsí. Ìjẹ́ gbedégbedé mo tún fẹ́ gbèjègbèjọ mo bèrè èdè lọ́wọ́ elédè dédé àkókò yìí. Ní ìkànnì Prince FM Radio. Tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn ni. Ọlọ́lọ́wọ́ láṣọ, ògo láṣọ ìlékè. Ìjì lógo lẹ́ṣin Ọlọ́run ìyanu. Ìjẹ́ kí là ń gbédè tún gbédè tèmi kò mí o, ìyẹn lórí ètò ìlera lọ́rọ̀ ni. Àgbàlá rẹ̀ kìkì ni. Ta ni là ń gbédè náà? Ọlọ́wọ́ láṣọ, ògo láṣọ ìlékè. Ọlọ́run aṣẹ̀dá ni. Lógo lẹ́ṣin Ọlọ́run ìyanu. Tó ṣe bíbá ìlókè ìpẹ̀ láyé. Ìrẹ́ ó ń ṣe ráńkà dédé. Àbí wọ́n rò pé èèyàn ni. Ọlọ́run aṣẹ̀dá mà ní ìtótó orí Ọlọ́run. Àgbàlá rẹ̀ kìkì ni. Ìlera lọ́rọ̀ lètò. Mo ṣe ọ́ ní kábíyèsí. Pẹ̀lú olóyè Babátúndé Adésínà àwọn lẹ́wọ̀n lẹ́gbẹ̀ẹ́ mi yẹn. Ọlọ́run tó dábí ẹdun tó ń rọ̀ bí òwe. Àwọn náà gbówó kalẹ̀. Fún ọgbọ̀n ìṣẹ́jú nírọ̀lẹ́ tòní ní ìkànnì Prince FM Radio. Orí ayélujára la wà. Ojoojúmọ́ náà ń pọ̀ sí tí wọ́n ń gbọ́ wà. Ojoojúmọ́ ni tráfíkì wá ń pọ̀ sí kábíyèsí rí ọlọ́ìbà. Àgbàlá rẹ̀ kìkì ni. Ike ọmọ salvation, mo forí balẹ̀ fún ọ. The son of fire, prince of peace, Olúwa ìwà ni. Ẹ̀yin ti Canada. Ọlọ́run tó dábí ẹdun tó ń rọ̀ bí òwe. Ẹ̀yin ti London. Àgbàlá rẹ̀ kìkì ni. Ẹ̀yin ti London mo tiẹ̀ kí mo kì í. Mo ìtẹ̀ ògùn ká. Ẹ̀yin àti Canada lẹ́jọ́ ń kọmpitíìtì báyìí tẹ̀ ń gbọ́ wá gan ni. Ọlọ́run tó dábí ẹdun tó ń rọ̀ bí òwe. Tí bá ní kí n máa dápọ̀ àwọn fans ìkànnì yìí ní Canada àti London ilẹ̀ máa kún. Ọba tó ń ṣòkòwò, elétìlú kára bí ajere. Ọlọ́run aṣẹ̀dálẹ̀ nífẹ̀ẹ́ lára ìkànnì Prince FM Radio. Ilẹ̀ nífẹ̀ẹ́ lára Babátúndé ọmọ Balógun o. Àgbàlá rẹ̀ kìkì ni. Ojoojúmọ́ là ń gbégbá ọpẹ́ ní ìkànnì yìí. Ògo láṣọ ìlékè. Kábíyèsí Ọlọ́run. Ìjì lógo lẹ́ṣin Ọlọ́run ìyanu. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yẹn wá polówó tiyín náà ń bẹ. Ẹ wá sí Gospel bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé márùn-ún Lagos Ìbàdàn expressway nílùú Ìbàdàn. Ní òwúrọ̀ èní, Mr. Abiodun Pàṣẹdà nílùú London. Mọ̀ngbọ́n Babátúndé ọmọ Balógun mo ti wà Nàìjà. Ọlọ́run tó gbá ayé mi ró. Mo ní ẹ̀bà. Lérò. Wọ́n ní lọ́jọ́ Thursday máa wọlé kanlẹ̀ sọ́fíìsì yìí. Lérò. Láì. Ìfẹ́ ẹ̀ṣẹ̀ lórí ọ̀rọ̀ mi. Màá wá lo wákàtí kan èlò ni. Mọ̀ngbọ́n wa ti London à ń kó yín jẹ gan. Mo dẹ̀ ti ṣèlérí pé tí n bá ti dé orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn. Màá lo wákàtí kan gbáko lórí ìkànnì Prince FM Radio. Mr. Abiodun Pàṣẹdà ṣé ẹ gbàgbé? Ẹni ẹ bá dérò. Arákùnrin ẹlẹ́yinjú àánú yẹn tá a mọ̀ láti pàṣẹ Mr. Káyọ̀dé Davis tó tọ̀ mí nílùú London. Bàbá mi. Wọ́n náà máa wọlé kọlẹ̀ sí ìkànnì lọ́jọ́ Thursday. Ẹ ní àkókò wo ni? Aṣòro fìjà aṣòro
Aṣẹ̀dá. Orí ẹnìkan ò lè pa, ọ̀pá ẹnìkan ò lè. A máa upload ẹ̀ sórí social media tẹ́ máa mọ àkókò tẹ́ máa pàdé Mr. Abiodun Pàṣẹdà. Kò sẹ́ni tí ò mọ bàbá yìí, kò sẹ́ni tí ò mọ ẹ̀gbọ́n iṣẹ́ ẹ̀. Ẹ ṣe pé Ọjọ́ Thursday ni wọ́n ń gbé lóní Babátúndé ọmọ Balógun. Èmi tí mo gbọ́n. Mo yá ní ẹ̀gbọ́n tẹ́ bá ti fún mi náà ni. Ìbà ọ̀pọ̀lọ́ já. èrò òṣùpá rẹ̀. Ìtẹ́ bá ti fún wa náà lágbà. Èmi àbí mo ti bíìlì yín ni. Tí ìbá ti bíìlì wọn yóò sanra dáadáa. Ẹ ti bá bíìlì ẹ̀rọ. Ọlọ́mọdé bíìlì ara London láyé. Ẹni mímọ́ ní ibùdó ìmọ̀, ògo ni forúkọ rẹ̀. Ìtẹ́ bá ti fún wa náà ni. Ọ̀tọ̀rọ̀ àdúgbà, olùwẹ̀ṣẹ̀. Ìbà Ẹgbẹ́ wọ́n fẹ́ rówó gan. sí oṣù Lẹ́yìn owó ló tún kàn. ní owó. Ìbà. Ìdí orí Àríbọ̀tì kòńkòló. omi gbèsè. Pásítọ̀ Adéwálé Adéwà. Òpó mú lẹ́rọ̀. Dábì Black and Shine. Ìyáàfin Adésínà. Torílọ́pẹ́ Portable. Kọ́láwọlé Músọ Lálẹ́kan. Tó bá di aago 4 àbọ̀. Olóyè Babátúndé Adésínà ẹkú kalẹ̀ wọ́n wà lórí ìjókòó. Wọ́n máa wọlé lódidi sí ìkànnì yìí. Kí la fẹ́ gbéyẹ̀wò? Wọ́n ń pe àìsàn kan sí àìsàn ní àbí àrùn. Àìsàn ní àbí? From south to Wọ́n ń pè ní ọlọ́ọ̀nú. east to the Ọlọ́ọ̀nú, ìwọ tí ọlọ́ọ̀nú bá ń ṣe tàbí olè tí ọlọ́ọ̀nú ń ṣe lẹ́gbẹ̀ẹ́. north to ìràwọ̀. Gbọ́ àṣírí tí ó jáde lẹ́nu olóyè Babátúndé Adésínà nírọ̀lẹ́ tòní. Ẹ wá bá mi gbéga. Olóyè Babátúndé Adésínà Ẹ wá nílùú Èkó mò ń polówó wọn kì í ṣẹ̀wàdà. Nílùú Àbújá mò ń polówó wọn kì í ṣẹ̀wàdà. bá mi yí bàbá. Tí n bá lọ sí ìlú Àbújá pa, tí mo padà pa, wọ́n jẹ́ kan lára àwọn oníbàárà mi tí ń rán mi lọ́bẹ̀. Òun lẹ́rọ ọmọdé alẹ́ kan, òpó tó kanlẹ̀ tó kọrùn. Babátúndé Adésínà ńgbà tó lóyè máa dá nǹkan tó wo orí ètò. Ó máa sọ ohun tá Ọ̀gbọ́n Prince inú mi ti ẹ̀dùn. nation. Gbogbo owó tẹ̀rí lára wa Ẹ wá ó yọ sí yín lára. àràbàrí bí tí Elédùmarè o, Ọlọ́run tó ń Mo nínú mi ti ẹ̀dùn pé ẹ̀rí pọ̀ yọ sí ńlá. Èmi náà kọ́ Ọlọ́run aṣẹ̀dá ni o. padà ìrìndímọ̀ Ọlọ́run ìwọ ni. Ẹ wá bá mi gbéga. Ẹyẹ ojú ọ̀run gbéga. Mo ní olóyè inú mi ti ẹ̀dùn ẹ̀rí pọ̀ yọ sí ńlá. Ẹ̀dá kan má ṣèwádìí mi o. Ayé ò ní ṣèwádìí yìí. Ẹ sáà mọ̀ ṣe transfer sẹ́mi. Ẹ bá ti ṣe transfer tí polówó yín bá sá ti ń lọ ẹ fi yókù lẹ̀. Ẹ̀bà olóyè Babátúndé Adésínà òdú ni wọ́n kì í ṣàmọ̀ fólókò. Má jẹ́ kí n tọ́ ẹ tí n bá polówó fún ẹ lókè èpè láyé. Ẹ tí ò dákún nǹkan tí ń ṣe mí ní polówó ẹ̀ fún ẹ. Torí mi náà gbàdúrà kí ayé kó dìkún ẹrù mi lókè èpè láyé ni. Lótìtọ́ àti lódodo torí owó mo ṣe ń ṣiṣẹ́. Kábíyèsí rẹ̀ Elédùmarè lọ́sàn-án lóru ni. Kàríbọ̀tù kòńkòló. Dàmọ́lá Black and Shine. Ọmọ gbọ́ Prince ẹ lọ rèé sùn. Ojú ì nílò kẹ́sùn. Ẹ ti ẹ̀sìn mi díẹ̀. Mo lẹ́yìn ọmọ ẹ̀dá nǹkan kan mọ̀. Ìlẹ́nìkan àfẹ́ Ọlọ́run aṣẹ̀dá ni. Ìwà ní polówó ẹ tí ó dínkù nǹkan tí ń ṣe ẹ́. Olóyè Babátúndé Adésínà. Mo fọwọ́ sọ̀yọ̀ kà. Ìyí tí ẹ bá gbé yẹ̀wò pẹ̀lú wọn lórí ètò yìí, ìyí tí ó mọ̀ nípa rẹ̀ ni. Wọ́n pe kankan ní ọlọ́ọ̀nú. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn láyé ló ti sọdá nítorí ọlọ́ọ̀nú. Nǹkan bíntín níwájú olóyè Babátúndé Adésínà. Nǹkan bíntín. Nǹkan tí ò lágbá kankan. Olóyè Babátúndé Adésínà ló ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lórí Prince FM rédíò lórí rédíò wa tẹ́lẹ̀ wò mí. Ẹ máa lọ sí Prince FM rédíò Ìbàdàn péèjì wa nìyẹn kẹ́ lọ rè láìkẹ́.